Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hukmu, judgment, ìdájọ́. Kí la ń pè ní ìdájọ́? Ó ní ọ̀rọ̀ méjì tó ta gógó tẹ́ ẹ fẹ́ wá ìtumọ̀ sí. Ìrìn àjò méjì tí ò yéra wọn tẹ́ ẹ fẹ́ sopọ̀, tẹ́ ẹ fẹ́ dá aṣaran fáṣaran, tẹ́ ẹ fẹ́ dá aṣaran fáṣaran. Ìdájọ́ in tó dá púpọ̀ ni. Kódà lára tá a fi lè mọ̀yàn lọ́mọlúàbí láyé oníkéntò mọ̀jọ́ dá, tó bá ti mẹjọ́ dá ọmọ dáadáa ni, tí ó bá ti mẹjọ́ dá kò ń sọmọlúàbí. Sọpọlọ rẹ pé sọ́nílà àkáyè ibi ìdájọ́ láti mọ̀. Kódà lọ́dọ̀ àwọn eníkéwù ó dìgbà tó ọba tó ń dájọ́ ṣẹ̀ríà ká tó mọ̀ pé òun kò dùn kéwù ìmẹ̀ lọ́dọ̀ rẹ̀. Kí wọ́n ló ní í ṣe pẹ̀lú èmi àti ẹ̀. Ìdájọ́ tẹ̀ ń wò yìí ńlọ́pọ̀lọpọ̀ fi sórí ibú o. Àdúrà tí ó gbà abẹ́ ìdájọ́ yìí ló wà. Ẹni ṣe rí ibú abẹ́ ìdájọ́ yìí ló wà. Ẹni tí ó padà ru ẹrù ẹlẹ́rù tó fa tiẹ̀ lọ abẹ́ ìdájọ́ yìí náà ló wà. Ní Yorùbá máa fi sọ pé alàjà ní forí gbọgbẹ́ ìdájọ́ ni o. Tó o bá ti mọ ẹjọ́ dá mo kí ọ báríkà, tó o bá mọ̀ ọ́ dá wàhálà ni. Ló fi jẹ́ pé nítorí kémi àti mójútó ilà mójútó yìí. Ṣé wá rí gbogbo ara tí wàá sọ ìdájọ́ yìí àti wàá sọ di nǹkan gidi. Èmi ò mọ̀ dájọ́, ìwọ mọ̀ dájọ́. Ṣé gbogbo wa la dájọ́? Ṣé gbogbo wa là á mọ̀ sọ pé lágbájá ṣe ń tí ò da tàmẹ̀dó ṣe ń tó da? Ṣé gbogbo wa náà sì la mẹjọ́ dá? Àwa sọ ẹjọ́ dídá aṣọ di ẹ̀wù tá ń wọ̀ káàkiri. Bẹ́ẹ̀ bá rẹ̀yìn kan ní òótẹ́ àsáfà náà tiẹ̀ mọ́ ìyá lè ó dẹ̀ ti ń dájọ́ subhanallah. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tó bá dá ẹjọ́ tí ò da fún ọ ti ṣàbòsí fẹ́mi rẹ o. Ní bàbá wa fi sọ pé tànámù àyínúka ojú tí ó dé sùn lálẹ́. Wàlẹ̀ mọ́dínló mọ̀mọ́ ń tẹ́bi o, ẹni ọ̀sàbòsí fún, ẹni ọ̀dájọ́ ọbí fún, ẹni ọ̀dájọ́ tí ò dáa fún kò ní orúsun. Yẹ̀dùn alẹ́ káwa àìnà là ìlàmútánàmì yóò máa ké pọ́lọ́n tójú rẹ̀ sùn pé wọ́n fìyà jẹ mí ni, wọ́n ṣe tí ò dáa sí mi ni, kò ní orúsun yóò máa bẹ́lọ̀ kó fìyà jẹ ọ́ sọ́rí pé wàhálà ti dé. Níbi ẹjọ́ tí ò dáa àfáwùwà tí ò dáa kí n tiẹ̀ ṣé wo lọ́lọ́run tí ń sè ni? Ìdájọ́ rẹ̀ ń bẹnu Kùránì Ọlọ́run dẹ̀ ti dá bí ó ṣe fìyà jẹ. Bọ́lọ́pàá bá ṣẹ̀ ọlọ́pàá ní òdájọ́ rẹ̀, bí lọ́ọ̀yà bá ṣẹ̀ lọ́ọ̀yà ní òdájọ́ rẹ̀. Ìwé òfin olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀yẹn bá ṣẹ̀ ń lé ké wọn ò lè lọ pa alága gáràjì wà kó wá dájọ́ fún. Àmọ́ gbogbo àràtí dájọ́ àwọn afáyẹn wàhálà wọn pọ̀ lẹ́nu rẹ̀ ọ sì ń tọ̀rọ̀ lọ́rọ̀ ọ sì ń padà fi ṣòfò. Má dájọ́ àfáà, má dájọ́ pásítọ̀, má dájọ́ ẹni tí ó jẹ́ níṣègùn, má dájọ́ gbogbo èèyàn o. Ṣùgbọ́n gbóyè pé àwọn àfáà gan àdájọ́ ara wa kíni tọ́wọ́ fi lè yẹ́ nìkan tó gòkè pé nídìí sí àfáà wọn àmọ́ àsámẹ́ǹtì wọn mọ̀ wádìí ẹ̀ kò mọ ké lágbájá ló kọ kódà ẹni tó jẹ́ àfáà rẹ̀ gan àmọ́ ké jùlọ kí n tiẹ̀ Ọlọ́run gbé yẹn sí pọ̀ ọ̀la ọ̀níbò ló ṣe jẹ́ bóun ni ò bá ṣe jẹ́ ṣé kọ́ ló forí rẹ̀ lẹ̀ kó gbé tiẹ̀ lé lọ́ni. má dájọ́ Ọlọ́run nìkan ló mọ ẹjọ́ dà ó dà gbọ́ lọ́jọ́ kan lára àwọn post táwọn yẹn post mẹkáníìkì ló ń bá tómọ́tò ọ̀gá sí tán ló bá tẹ̀ sí ẹ lọ ibi tètè lọ ló bá rí fawọ́ lójú ọ̀nà ló bá gbé lòtẹ́ ó lọ sáfèdè ó débẹ̀ tán bí ṣe ń wọlé bẹ́ẹ̀ lọ́rẹ́ ìyàwó rí mọ́tò àtọmọge tí ó wà wájú mọ́tò kò rẹ́ni tó wà mọ́tò ló bá pélé hello ṣé bọ́kọ̀ rẹ nílò nọ́mbà báyìí ń bẹ lóòótẹ́ báyìí ojú mi báyìí ẹni mo fi rí ìyàwó bá fẹ́ dájọ́ sọ̀rọ̀ pé bí ẹ ṣe sọ fún wọn náà pọkọ̀ rẹ̀ ń yálè tó bẹ̀rẹ̀ sí ní faraya tó bẹ̀rẹ̀ sí ní pitu tó ń dájọ́ lọ́wọ́ ara rẹ̀ ó sì bẹ̀rù Ọlọ́run. Ìyàwó wa bínú wá sòtẹ́ yìí ó fẹ́ fi hàn sẹ́ẹ̀tì ó fẹ́ ṣe rádaràda pẹ̀lú wọn ó fẹ́ dájọ́ lọ́wọ́ ara rẹ̀. Ìgbà tí ó wò tẹ́ ọ̀rẹ́ ọ̀gá náà bá rí ìyàwó ló ń bá pè é ló ìyàwó rẹ̀ tẹ̀ sí ní hòtẹ́ẹ̀lì wọ́n ti bá a débẹ̀ ó ní ìyàwó tó ń lò hòtẹ́ẹ̀lì subhanallah òun náà bá ń bọ̀ yóò bọ́ ta lóòtẹ́ báyìí ó sì kò ń gé ọkọ rẹ̀ sótán àti ju ọkọ lọ ló bá lọ àìtó ló bá bọ̀ lórí pé ó fẹ́ dájọ́. Ìgbà tí ó pàpà wá rí ó wá rí pé mẹkáníìkì ló fi ọkọ̀ yànlẹ̀ sẹ́rí báyìí. Má dájọ́ lọ́wọ́ ara rẹ̀ ìyàwó, má dájọ́ fọ́kọ rẹ̀ ọkọ, má dájọ́ fún ìyàwó rẹ̀ kọ́ mọ́ bà kàrẹ́wò lọ́dọ̀ Ọlọ́run. Má dájọ́ lórí ọmọ tí ń wà tí ò dá o, má dájọ́ lórí ìyàwó tí ń ṣe rádaràda o, má dájọ́ lórí ọkọ tí ò wálé àbí tí ń ṣe rádaràda nínú ilé o. Ó dà tẹ́ bá ní ẹ má dájọ́ ọkọ ni òdùn ánú yìí ìyàwó ni òṣèré àdá ọmọ là ń rí bànújẹ́ látara rẹ̀ kódà iṣẹ́ ẹ̀ lọ déédé tẹ́ ẹ̀ kò dẹ̀ ṣe tó a tẹ́ dẹ̀ ń rí jẹ tẹ́ ń rí mu jù á lọ ọ̀nà wo là á gbà ọ̀nà mẹ́ta ni.
ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́ bá fi lè tọ́ mo nígbàgbọ́ nu Ọlọ́run pọ̀ yè lára rẹ̀ kí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta.